ọ̀jọ̀gbọ́n wà bí human rights gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n kí ló ń pè ní fundamental human rights kí ló ń jẹ́ fundamental human rights ẹ jẹ́ bá mi fọ́ sí wẹ́wẹ́ kí ló ń jẹ́ fundamental human rights ẹ jọ òyìnbó ẹ kan tí mo gbọ́ yìí rìn ẹ ṣàánú ajé Yẹmí Ọláníyàn my sister longest time ìyá mi how are you ma ṣàlàáfíà lẹ́wà àní kí ló ń jẹ́ fundamental human rights gbogbo yín dẹ̀ bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn lọ́yẹ̀ amọ́wọ́nú ọlá wa aleykum salam wa rahmatullahi wa barakatuh ṣàlàáfíà lẹ́wà ẹ mọ̀ pé network àtúnpàjúdé sí tí mo fẹ́ sọ ẹ̀ níjẹ́ ráyè sọ fundamental human rights is freedom of speech and expression yóò sì dáa fún yín Mark Juiz ability to express yourself ẹ̀yà ìwádìí láwọn professor àwọn profẹ́ wọ́n kórè ìkànnì yẹn lẹ́nì tí ẹ tún gbọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ bá já sí tí ẹ̀yin náà ń gbọ́ wọ́n ní fundamental human right is freedom of speech and express yourself and expression freedom of speech Ìyábàdàn ṣe ti lọ fún dádì wa ni ṣé mo ti lo dádì yín tó ti gan pa lọ́dọ̀ Ìyábàdàn that is to say ó ti gan pa dádì yín aláàjì wọ́n ti gan pa wọ́n ìwà yẹn lórí kíni to have freedom and have right to something ṣé mo sọ fún yín pé àní bí n tiẹ̀ kàwé àwọn ọ̀jọ̀gbọ́n ń bẹ lẹ́yìn mi àwọn tó ń mọ̀wé àwọn ọ̀mọ̀ràn àwọn tó ń kàwé tó ń gboyè àwọn prọfẹ̀ Ìyábàdàn lòdù yóò bá ń dá fún yín tí ó pọ̀ ẹjọ́ jàre ẹ̀yin èèyàn mi wẹ́rẹ́wẹ́rẹ́ làwọn mọ̀ sọ tíá ó ṣẹ̀ síbi tó ṣẹ̀ sí ní irú ọ̀rọ̀ báyìí tá a bá fẹ́ sọ nígbà tí wọ́n ń gbé kalẹ̀ àwa ní lọ lọ́nà ọbẹ̀ yẹn wọ́n ní àkíyèmí alájá kalẹ̀ ẹjọ́ ajá ẹ̀ ló kópa kò sí bó ṣe lè jẹ́ ẹ máa gbọ́ ni kò sí bó ṣe lè jẹ́ kò sí bó ṣe lè jẹ́ ibi tí kinní kan bá ti ṣe kinní kan ìyẹn gbọ́dọ̀ bá bẹ̀ jẹ́ ṣé ẹ̀ ń gbọ́ mi ẹ dákun ǹjọ́ ò wá ní fundamental human rights ló wá di abuse ní Nàìjíríà we are in a civilized country it is even psychologically good when you speak your mind. It is a source of healing and very therapeutic. Ìyábàdàn. Àní mo láwọn tíṣà. Yé pa. Yẹ́yìn náà ń gbọ́. Ìwọ tí bá bí lípò lè lọ fò òyìnbó ṣì kan kó mi lómi ọbẹ̀ jẹ. Wàláì tàlà ìwọ̀n mọ̀ túmọ̀ ẹ̀ fún mi ní ìmọ̀ jòkó padà fún ọ ni. Ṣé o ti ń gbà wọ́n tèmi wọ́n fọ́ sí wẹ́wẹ́ fundamental human rights. It says freedom of speech and express yourself say your mind. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kí ló dé jẹ́ pé Nàìjíríà nìkan ni fundamental human rights is a group of rights that the Supreme Court recognized as being fair and legal and are also rights that are listed within the bills of rights. Thank you very much, my darling sister. God bless you, Sister Matomi. I love that. Kí ló ti yẹ pé Nàìjíríà yìí nìkan ni wọ́n máa ń go against the fundamental human rights because freedom of speech àwọn Yorùbá gan sọ pé èèyàn lè sọ ohun tó bá wù èèyàn tó bá wù ẹlẹ́ni ló lè fẹnu ẹ̀ sọ kí ló wá dé tó jẹ́ pé fundamental human rights ní Nàìjíríà ó máa wá ń di nǹkan ńlá á wá di terror àbí á wá di threats á wá máa categorize ẹ̀ lórúkọ oríṣiríṣi ọ̀nà wọn oníkálukú àmọ́ wá sọ tiẹ̀ ẹjọ́ nítorí Ọlọ́run ṣẹ́yìn ò mọ̀ wípé Bíbélì sọ pé gbogbo àìṣòdodo ẹ̀ṣẹ̀ ni ìwọ tí ọ̀rọ̀ tọmọlàkejì bá ṣe ẹ̀gàn pàápàá tí ò bá sọ jáde ẹ̀ṣẹ̀ ni ìwọ tọmọlàkejì bá ṣe nǹkan fún tínú bá ń bí ẹ
tó ń rí ẹni yẹn tó dẹ̀ jẹ́ pé òun ṣàbòsí ẹ mọ̀ pé it is if not even God kó jẹ́ pé ẹni tó ṣẹ̀ ẹ́ ó mọ̀ pé ẹni yìí kò ṣe ẹni tó lè bú bóyá ẹni tó lè bàjá àbẹ ẹni tó lè sọ̀rọ̀ sí. Sister Àríkẹ́ Afọláyan mú kí yín mà, Sister Olúbùnmi Kazeem ẹ̀ka alẹ́ ìyá mi, bóyá ẹni tó lè sọ̀rọ̀ sí but you have the right to talk. O ní right láti express your feelings ẹ because let me say this to you, anybody ò sí nínú shoe anybody. You are not in my shoe. You don't know what I'm feeling, the pain I'm going through. So some people will say, hey, èmi náà ti sọ̀rọ̀ ẹ̀rí náà. Ipe tí kíní kan bá ṣe kíní kan mi lè ṣe báyìí mi lè. Tó bá dé level yẹn, tó bá feel pain yẹn, wàá rí pé àwọn tó ń sọ yẹn gan wọ́n gbà nǹkan mọ́ra ni. What is wrong with you, man? Ẹ jẹ́ n sọ nǹkan kan fún yín. Pastor Genesis ò kéré rárá nínú ayé o. Wallahi small be like that man. Is too intelligent. Mo dẹ̀ máa ń like àwọn òwe tó ti bá lọ sórí platform wọn bí wọ́n ṣe máa ń gbàdúrà àti àwọn ọ̀rọ̀ ìṣítí àti ìrírí ayé tí Pastor Genesis máa fi ń sọ̀rọ̀ ẹ máa rí pé ọ̀rọ̀ tó ní làákàyè ni. Ẹ dákun alàgbà Lanre Teriba ẹ máa kókù kẹ ẹ dẹ̀ sáré rí dínkù Pastor Genesis ìbáyẹn kò kéré nú ayé rárá àtọ́ ọmọ ológun unlimited evergreen ẹgbẹ́ abẹ́ down tẹ́ bá gbé Genesis sórí scale wọ́n bá gbé yín sórí scale yín ò lè wọ̀n kó lè wọ̀n rárá. What happened to Genesis that time if it happened to you you wouldn't even see anybody to stand beside you, forget it. Wọ́n pín oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni kí ló dé wọ́n pín tó bá ń pín oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹ jẹ́ n sọ nǹkan kan fún yín, àsìkò oníkálukú ló máa lò, ìgbà oníkálukú ló máa lò. Ẹ jẹ́ ká fi sentiment sílẹ̀, gbogbo yín onílára nìyín. You are jealous of that man. He's doing great, he's going places, he's moving forward upon all the tribulation. Bẹ́ ṣe plan gbogbo yín tẹ́ ṣe pọ̀ tó pé kẹfà wálẹ̀. Ẹ jẹ́ n sọ fún yín tọ́lọ́run ò bá gbé ṣubú tẹ́ bá sọ pé kó ṣubú bó ṣe máa ṣubú máa ṣe ojú èèyàn tọ́lọ́run. Ẹ̀yin dájọ́ sílẹ̀ rí ni, ṣẹ́yìn gbéjọ kalẹ̀ rí ni, ẹ mọ̀ tí mo pé kéèyàn gbéjọ kalẹ̀ olórí ni. Olórí ni Genesis kò ń ṣọ̀gẹ́ anybody ó dẹ̀ máa ń hùwà olórí forget about it. Tí màá yẹn bá ń sọ̀rọ̀ when you go to his platform ẹ má wá bú anybody ní báyìí o, ẹ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ yín. This platform it is not a platform where you can abuse or throw stone or throw shade or throw tantrum to anyone. This is a professional and educative platform, business to be precise. But as a speaker, gbogbo nǹkan tó bá lọ lórí social media tó bá ti ń ṣe fracas, we are entitled to say something about it. Nígbà tí ò ń ṣe pé yín téèyàn bá tiẹ̀ ń bọ́yàn gan-an alàgbà Lanre Teriba ọmọọṣẹ́ yín àwọn tó wà ní báǹdì yín tẹ́ ń bọ́ ẹ gbúdọ̀ bọ́ síta kẹ́ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ pé you gave that person wàhálà ọmọdọ̀ téèyàn gbà gan ẹ gbọ́dọ̀ fún ní 24 hours to come out to apologize. Are you in his shoe? Do you know what transpired between him and Mama Ajayi? Do you know what transpired between them? And you call him your friend. Have you ever called him? And you come out and say, I've spoken to him. Sharing kọ́kọ́ tí mo hate nínú àwa Yorùbá ni pé alábòsí ni wá, hypocrite ni wá, aláìkí ká máa ṣojú ayé. And let me tell you, tí gbogbo bá kú kò sí anybody tó máa gbówó lọ. Àtẹ̀ntọ́ fún ní 10 billion. Gbówó Yorùbá ni. Ẹni tó jogún ò dàbí ẹni tó gún gbé. Ẹni tó ń gbé owó fún kò dàbí ẹni tó jìyà jìṣẹ́ torí owó tó mọ̀ lò. Wọ́n lè gbówó fún ẹ náà. It doesn't matter. Wọ́n lè máa gbówó fẹ́ lómi lójoojúmọ́. Kó má mọ useful owó tán gbé fóun. Kó joyè ọmọ onínàkúnà. Kó máa ná làwùlàwù. Gbọ́ ni.
Yorùbá ní nǹkan tá a bá fara ṣiṣẹ́ fún kì í pẹ́ lọ́wọ́ ẹni, ohun tá a bá fara ṣiṣẹ́ fún ní tọ́jú òun ló ń ṣe kí ni, ohun tá a bá jìyà fún òun ló máa ń pẹ́ lọ́wọ́ ẹni. Ẹ kólà kúrò lẹ́kọ̀ọ́, ẹ kò kọ́là. Alàgbà Teriba, I love you so much. I love you and I love your songs. You know that one? Mo ti padà sọ́dọ̀ rẹ̀ bàbá. Bàbá ló pè mí pé kí n padà. Èmi ti padà sọ́dọ̀ rẹ̀. I'm back to you, oh Lord. You have been calling me to come back. And I'm back to you finally. I love that song. Ẹ béèrè tíyẹn bá tiẹ̀ máa dá sí nǹkan tó bá jẹ́ pé lóòótọ́ ọ̀rẹ́ yín rìn Alàgbà Genesis ó ní bí èèyàn ṣe máa ń tó. Ẹ̀yin ní kọ́kọ́ lẹ wà nínú mídíà, ẹ̀yin ní kọ́kọ́ lẹ jẹ́ artist tẹ mọ̀rọ̀ sọ, ẹ̀yin ní kọ́kọ́ lẹ close mọ́ Alàgbà Genesis, ẹ̀yin ní kọ́kọ́ lẹ jẹ́ ọ̀rẹ́ bí ọ̀tá pọ̀ gbòòrò ayé. Àwọn máa jẹ́ ká máa deceive ara wa. It's going places. Wọ́n sì máa ní branches káàkiri gbogbo àgbáyé. Àwa lè má lọ máa comment, àwa lè má bá wọn sọ̀rọ̀ rí, àwa lè má rí wọn, but a ń rí wọn lórí social media. Inú wa ń dùn. Ṣẹ́yìn mọ̀ nǹkan tí ìyá Genesis go through that time. That time we are in fracas. We know what went wrong. Níbo lẹ́yìn wà? Ọ̀rọ̀ wo lẹ sọ fáwọn tó ń bully wọn lórí Facebook ńgbà yẹn? Èèyàn mélòó lẹ jáde fún Alàgbà Lanre Teriba? Èèyàn mélòó lẹ jáde fún nígbà tí wọ́n fi gbogbo ẹbí wọn làkàlàkà? Nígbà tí wọ́n tẹ̀ sí Mama Genesis lójú, tí wọ́n tẹ̀ sí ìyá wọn lójú, tí wọ́n tẹ̀ sí ìyàwó Genesis lójú. Ṣáàtì mélòó lẹ ṣe náà? Lórí mo rí pé ẹ fẹ́ di speaker àgbà pàǹdodo. Ẹ má lọ wá o, àwọn ọjà lórí Facebook, ṣùgbọ́n ẹ má wá fún Genesis rárá. Ẹ yíwọ́ yín sí BRT. Wọ́n ṣe ń pè yín yẹn gangan ni kẹ́ dúró ńlẹ̀ o. Ṣẹ́yìn gan-an, ṣé ẹ ní integrity ni? Alàgbà Lanre, ẹ ní integrity kankan bó tilẹ̀ wò mọ́. Orúkọ yín ò dá gbòòrò ayé. Ẹ̀yin lẹ máa ń sọ pé yẹn Genesis jálá ìmúre. Kí ló kàn yín? Ìyá àtọmọ lè jà. Ìyá àtọmọ lè jà, ọmọ lè sọ nǹkan tó bá wà lọ́kàn ẹ̀ pé màámi ṣe báyìí, màámi ṣe báyìí. Ṣé wọ́n ní màmá Àjàyí gbówó fáwọn ni àbí wọ́n ní màmá Rainbow? Alàgbà Genesis ò sọ pé ìyá Rainbow gbówó fáwọn. He is expressing himself bó ṣe dùn wọ́n. And let me tell you, ẹni téèyàn bá fẹ́ràn lèèyàn máa sọ pé ó ṣẹ̀wọ̀n. Ẹni téèyàn ò bá fẹ́ràn àná ká ṣe ẹni ṣe kà, kí ló kọ̀yàn kan bẹ̀? Ìbá máa wà wò wọ́n, but because of the love pé ẹni téèyàn bá rò nǹkan sí ni pé mo dẹ̀ love màmá yìí gan, wọ́n ṣe báyìí fún mi, wọ́n ṣe báyìí fún mi, and so does that mean ẹ máa bu epo, ẹ máa bu petrol sínú ẹ fẹ́ kó máa jò kẹ̀wù nígbà tẹ́ wá fún Alàgbà Genesis ní ultimatum? You are too funny, man. I was just laughing. Ó dùn mí pé mi ò rí ṣàṣìṣe látàárọ̀. Mo try chat yóò wá. Network yẹn bad. Ojú yẹn pọn ní bí omi. Mo kàn rẹ́rìn ni. Ṣé ọmọ ọ̀dọ̀ yín àbí àwọn ọmọ yín ní Genesis lẹ́yìn fi wá fún àgbàlagbà baálé ilé olórí ìjọ? Ẹ máa bú kàngán o. Ẹ máa bú lábùkù kẹ. Kí ló dé? Ẹ wá fún ní 24 hours. Tá lẹ́yìn? Ẹ lọ yíwọ́ yín padà, ẹ dá padà. Ẹ sọ pé ẹ sọ bẹ́ẹ̀ dá padà. Mo dẹ̀ jẹ́rìí bàbá mi Genesis ìgbórè àṣà. Ẹ wá sọ pé ẹ fún ní for 24 hours. Ṣé màmá Àjàyí ló ràn yín iṣẹ́? Bẹ́ẹ̀ máa ń dá wàhálà lẹ́nìyẹn o. Mi wá rí i pé gbogbo àwọn ọmọ tẹ́bí tẹ́ẹ̀rí tọ́jú kò ká yín lára rárá. Àwọn ọmọ tẹ́bí tí ẹ̀rí tọ́jú tó bá jẹ́ pé gbogbo àwọn ọmọ tẹ́bí lẹ̀ ń kéta fún ni Alàgbà Lanre, ẹ ní rí even ní time láti yọnu sí ọ̀rọ̀ tí ó kàn yín rárá, because that issue has nothing to do with you. It does not even concern you. You just want to be noticed, me attention seeker ni, sorry to say. Kí ni problem yìí? Leave Genesis alone. Please, just leave this guy alone. Ayé ẹ̀ ló ń ṣe, kò ṣayé aláyé, evergreen.
ọmọ ológo worldwide, ọmọ ológo unlimited, and the sky is just his limits. He's going places. Mi ò ń lọ sẹ̀lẹ̀ mọ́. I used to be a Celestian. I love that guy. Kò sí nǹkan tẹ́ gbé wá fún ọmọ bó ṣe máa tró ṣe tó máa ṣe ó máa ju òkò yẹn fún yín ni. So and you are even making fun of him. Ṣé màmá ló rán yín lọ sẹ́wọ̀n ni? Alàgbà Lanre Teriba, ẹ sọ pé ẹ sọ bẹ́ẹ̀ mọ́. Ẹ̀yin náà bẹ̀ lọ́run pé kí jí ayé dé kó já yín kó gbé yín lọ, kí jí ayé gbé yín ṣubú. Kẹ́ wá mọ̀ bó ṣe ń rí kó ṣe ń rí. Tó bá ní kẹ́ lọ pé bó ṣe ń rí wá, ẹ lọ pé bó ṣe ń rí, ẹ ní pé kán wá kẹ́ mọ̀ pọ́n kan tó ń pè ní bó ṣe ń rí. You don't know what that thing has cost that man. Wo mọ̀ pé n tó lọ sẹ́wọ̀n. There are certain things tó lè ṣẹlẹ̀ ní country tẹ́niyẹn bá wà tẹ́niyẹn ò ní wà eligible for that reason. So if that particular person is in pain àbí wá express feelings there, do you think it is the right time or the right thing for you to just come out and threaten that person and said you are coming to his church to come and fight him one-on-one? Oh, wọ́n ti nà yín jù. Alàgbà Lanre Teriba, wàhálà àwọn ọmọ yín tẹ́ bọ́ ipò tó wọ́n ní lè dá yín mọ̀. Wọ́n á nà yín ẹ̀mí yín á fẹ́ bọ́. Ẹ fẹ́ lọ bá wọn ní church for what reason? Ṣé ẹni tá à ń sọ̀rọ̀ èyí ṣé wọ́n rán yín iṣẹ́? Ṣé màmá Àjàyí ní pé kẹ́ gbèjà wọn? Ẹ wá fẹ́ sọ̀rọ̀ ayín di Yomi Fábíyì tó sọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà di nǹkan ńlá lórí social media àgbà tó ti dẹ́wọ̀n. So nǹkan tẹ́ fẹ́ sọ̀rọ̀ màmá Àjàyí dì nìyẹn. Ẹ lọ jókòó ara yín, kò sẹ́ni tó rán yín iṣẹ́, lọ mójútó àwọn ọmọ yín. Ẹ mójútó ṣe yín. Alàgbà Lanre Teriba, I love you and I don't expect this from you. You are not the only one. Ṣẹ́yìn nìkan ni màmá Àjàyí help ni. Wọ́n help a lot of people. Even nílùú wa gọ́tọ́ ti wá lágbo yìí, wọ́n ṣe ẹ̀kọ́ mọ́sìkì síbẹ̀ ni. Àwa ló yẹ ká bọ́ síta ká máa jà fún wọn. Ọmọ ìlú kan náà ni wá. Ọmọ owó yẹlé ni wọ́n lágbo yìí. Àwa ló yẹ ká gbé wulẹ̀ ká gbá pẹ̀rọ pé Pastor Genesis bla 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 nǹkan tẹ́ sọ kíní kan kí ni problem ayé Yorùbá náà. A ṣe láìkì èké báyìí, a ṣe láìkì ká máa ṣe láwáyé oníṣòro kiri báyìí náà. Kí ló dé gan-an? Kí gangan ni nǹkan kan náà? Kàkà ká mọ̀ bá ṣe máa parí ìjà. Àwọn máa ṣe kí ni Àṣàbí Ọ̀kín ẹ̀ka lẹ́jàre. Imagine a friend of mine have son for him. He does not take care of the boy. Can you imagine? A ṣe láìkí láwáyé oníṣòro ní sandpaper. Ọ̀rọ̀ tí ò tó nǹkan á dẹ̀ máa fẹ́ lójú. And this man said tí màmá bá dúró àwọn máa sọ lójú màmá. Nítorí irú nǹkan báyìí ni ò ṣe fẹ́ sọ lẹ́yìn. Pastor Genesis wọn ò fẹ́ ṣàbòsí. Wọn ò fẹ́ máa pè èèyàn, àwọn èèyàn kan máa fẹjọ́ sùn. He said his mind. Kí ló tẹ̀lé jẹ́ kí yóò express feelings there. How I feel towards this person. How is that a big deal? So kí wá ní problem? Mo ṣáà béèrè pé kí ni fundamental rights? It's part of it. Sister Titi Lizzie Ekale. It's part of it. Freedom of speech náà pé mo lè sọ nǹkan tó bá wù mí. Nobody can attack me because of that. And ẹni yóò sọ ní corner. Ẹ gbé voice note tí wọ́n jáde náà. He expressed himself on the social media. So ẹ jẹ́ káwọn ọmọ màmá Àjàyí bọ́tà. Ṣẹ́yìn ni first born wọn ni. Abẹ́yìn ni towards the second to the last born. Abẹ́ wà nínú báǹdì wọn. Àwa wí tẹ́ni wọ́n ti fún yín lówó. Ṣíṣe owó yín lẹ̀ ń ṣe ni. Ṣé ẹ̀ ń ṣiṣẹ́ owó ni? Alàgbà Lanre Teriba ó kù díẹ̀ káàtó. Ẹ ti pọ̀ ju gbogbo eléyìí lọ. Ẹ ti pọ̀ ju gbogbo èèyàn ìyẹn lọ. Àwọn èèyàn respect yín. You should respect yourself as well. Leave all this shit. Màmá dẹ̀ ti bọ́ síta lé ni wọ́n ní ọmọ àwọn ní Genesis. No matter what. See my son. So, and you are giving him 24 hours. So if he doesn't come and apologize to Mama, what are you going to do? Because àwa ń wò yín
ayé ń wò yín ẹ má jẹ́ kọ́rọ̀ lọ́rọ̀ bá ti ń jẹ́. ẹ má yẹ kọ́rọ̀ lọ́rọ̀ bá ti ń jẹ́ wọn bú màmá náà wọ́n express feelings wọn nǹkan tí baba Genesis ṣe sọ yẹn kò tí pọ̀ jù nǹkan báyìí ní ìyá yìí ṣe fún mi tó dùn mí. ẹ má worry sister Yetunde Enola, we had you. My darling sister, how are you? Ọbanla Adebiari Elizabeth. Ọmọ ìlú mi l'Abẹ́òkúta. Ọmọ ìlú mi l'Abẹ́òkúta kí ti gbé o. No. Bá a wà Àwórì mo kọ́kọ́ sọ yẹn. Ọmọ Àwórì ni mo kọ́kọ́ sọ pé kí ti gbé. Bá a wà Ẹ̀gbá méjì ń jara wọn níyàn. Bá a wà ní o. Ṣàlàáfíà ni o. Ṣé mi gbúrò dédé lé o. Ṣàlàáfíà ara wà líbẹ̀ o. Ṣé dédé wọ́n mi jẹun ṣé wọ́n mi jẹ̀rẹ̀ sí ìyá mi àjọ máa ta o àtàjèrè la máa tà lágbára Ọlọ́run. So Yorùbá pẹ̀lú àbòsí àti ọ̀tẹ̀, that is the reason why today if you see so many Yoruba people, yeah, but why is in the dark àwa abikilele àwa ò ríran ẹ máa wọ̀yàn mi ni ṣé fẹ́ wọ̀yàn mi ni ṣé fẹ́ wọ̀yàn mi ni àbí kí ló wá dé ṣé kí n bọ́yàn lẹ́kẹ́ lè rí wò ẹ má wọ̀yàn mi aṣẹ́wó ni oníṣekúṣe tó pé mo ti sọ fún yín pé mo ń ta karamata ẹ wá fẹ́ fi style ẹ fẹ́ jẹ́ kí n tanná kẹ́ ẹ lè rí ọmú mi wò ẹ ṣọ́ ara yín mo ń ta ọyàn máa wú náà o ọyàn máa wú bí wúlé mọ́tú gbogbo ẹni mo ń tà kí ló wá dé sí mi láìkí ẹ o Sister Ṣadé ẹ káalẹ́ ìyá mi ṣàlàáfíà lẹ́wà ṣó ti yé yín you be my yọkọ say no problem I'm so happy you and stop sọbẹ is cool mama stop sọbẹ èèyàn mi ni ọ̀rẹ́ mi bò ní ẹni Ọlábèbí how are you darling yóò ẹni alájàsí kírat ló ń ké sí yẹn mi ń dẹ́ lóhùn jàre friendship mi tó ṣe kíni tó gallant ṣé o apá Yorùbá láìkí ọ̀tẹ̀ aláìkí àbòsí aláìkí tẹ̀m̀bẹ̀lẹ̀kún tẹ bá dẹ̀ ti rí pé ẹnìkan ṣẹ̀yìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ bá ti wá rí pé bóyá nǹkan kan ṣẹlẹ̀ ẹ kàn sáré fò síta yìí ló wọ́ àwọn òkó yẹn jẹ o àwọn máa tẹ̀ sí yín lójú ni o alàgbà Lanre máa ṣe ṣáàtì fún yín jìnnà máa tajà máa fi ayé yín tajà ẹ má lọ wá fún Genesis ẹ yíwọ́ yín sí BRT that man will love him a lot of people ọ̀rẹ́ wọn dàbí ọ̀rọ̀ Tóyìn Àìmákù ni kò sẹ́ni tó bá ń bá Tóyìn jàgbáyé ló ń bá jà ẹ má ta sí alàgbà Genesis ẹ máa yíwọ́ yín lọ síbòmí bẹ́ẹ̀ náà lè ṣe máa ṣe tẹ́ máa tẹnu bọlẹ̀ tẹ́ máa go against Yorùbá ẹgbẹ́ yín òun ló bá yín débi èèyàn kan pè mí lára òun máa lọ dìbò fún Peter Obi mo ní kí n tèmi tó bá rí òdìbò fún èmi ń lọ dìbò fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu Yorùbá ló kàn Yorùbá ẹ ronú shame on you people tó bá délé Haúsá 24 hours níná wà ń bẹ ẹ̀yin òpònú 24 hours múná lọ nílé Haúsá ó gbà bó dáhùn wọ́n wá ń fi ìyà ń jẹ yín ní Lagos State nílẹ̀ Yorùbá wọ́n máa paná tó bá rẹ́ni tó máa wò pé ó yẹ káwa náà tiẹ̀ lè ṣe pé kínní ẹ wá ń ṣe rádaràda ẹ ń ṣe ríndìnríndín Yorùbá ló kàn mí ń vote for Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu mi ò vote in Nigeria I will vote this time around it's going places so bọ́rọ̀ alàgbà Lanre Teriba ṣe jẹ́ nìyẹn jàre ẹ̀yìn èèyàn mi bọ́rọ̀ wọn ṣe jẹ́ nìyẹn because mi like nǹkan tó ṣe lé nìyẹn ó disappoint mi gidi mi ò mọ yín rí mi bá Genesis gan sọ̀rọ̀ rí mi dẹ̀ dé ṣọ́ọ̀ṣì wọn rí mi kì í ṣe member Genesisian but I just love that man. ìwọ nídìí ẹjọ́ ń tiẹ̀ blocking ọ̀rọ̀ ẹ jẹ ṣó ti yẹ yín sìn tó èèyàn lè fẹ́ sọ̀rọ̀ kẹ́ máa dọ́rọ̀ mọ́yàn lẹ́nu tó bá ń dọ́rọ̀ mọ́yàn lẹ́nu títí tẹ́ni àwa bẹ́ síta àwa outburst tí àwa tàn káàkiri ẹ̀ máa ní nǹkan tó ṣe òdà nígbà tó bá fẹ́ express feelings wọn tẹ́rù ń báyàn ìgbé kí láyé máa sọ òun ló bẹ́ẹ̀ lómi débi tẹ́ pé á ronú títí á lọ parẹ́ ìdànù torí irú yín náà ni ẹ ní jẹ́ kán sọ̀rọ̀ the only thing I want to say to Pastor Genesis is Ọlọ́run ti gbàdúrà yín it's not everything tí yàn máa ń sọ sà mi ò tó advice yín ẹni tó lọ́run bá ti gbèjà ẹ̀ kò kí ń gbèjà rẹ̀
ẹni tọ́lọ́run bá ti ràn lọ́wọ́ ó ti tán, ẹni tọ́lọ́run bá ti wà lẹ́yìn ẹ̀ kò tún sọ pé yá o kó tún máa wáyàn kiri. Ọlọ́run ti gbèjà yín upon the whole thing, upon the whole shit. You still come out and people come out to celebrate you, sir. Ṣó ti yé yín? Bullying is not good. Bẹ́ẹ̀ ni ẹ máa bully wọn. Wọ́n sọ ọ̀rọ̀ yìí tẹ́ wá